Africa Content TV. Tìlù MC. Bẹ́ẹ̀ bá pè lọ́mọ ní mọ́tò, àwọn wo lọ́mọ ní mọ́tò? Ẹni tó fowó ra mọ́tò, tó gbé sórí títì, tó jẹ́ transporter, Àyìndé mọ́tò láwọn tó ń pawó wálé. Bí transporter ò bá invest sórí mọ́tò, ẹ̀yin èrò, ẹ ò lè rọ́kọ̀ wọ́n. Bẹ́ẹ̀ bá ro tàwọn olówó tó ní mọ́tò, ẹ ro tàwọn mẹ̀kúnnù tó pọ̀ rẹpẹtẹ. Báwo ló wó ra mọ́tò? Ẹ̀kẹ́ni tó fowó ra mọ́tò tó fi ń ṣiṣẹ́. MC Musiliu National Union. Àwọn wo ló ń ṣe? Àwọn tó ń ṣiṣẹ́ mọ́tò náà ń ṣe National Union. Àgbèrò nìkan kọ́. Àwọn olówó tó ń fowó ṣòwò tó ń lórí gbígbé náà ń ṣe National Union. Kúlékúlé ọmọ tó bá sá. Àwọn Àyìndé mọ́ bọ́ láwọn arábá bí. Ojú òní tí ẹ lọ́lá lọ́hùn ọkọ̀ tí ó ní ẹ̀mí ìlú Chicago àwọn arábá bí. Ìmùlẹ̀ Ọlábísí ti bẹ́ẹ̀ ti pé àwọn àjíwá sí i. Àyìndé adé ayédáadé Àyìndé Musiliu kò ní burú fún ẹ Àyìndé o kò ní burú fún ẹ Àyìndé kò ní burú fún ẹ Àyìndé kò ní burú fún ẹ Àyìndé. Àyìndé ẹrù ẹ ò ní dànù gbogbo ẹrù tọ́lọ́wọ́ bá tó fún ẹ kò ní dá dúró máa ṣe bó ṣe ń ṣe lọ màmá yìí wá ẹ padà. Òyìnbó olóògùn ebi ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọmọ tàjà báńkì yóò kárẹ̀ aṣíwájú ọmọ jàkà báńkì ọmọ tàṣíwájú ọmọ àkọ́bí ọmọ tèmi Àyìndé mọ́kọ́ láwọn arábàbí tálọ́mọ́ wá. Owó dọ́là náà fún mi Àyìndé o Ọlọ́run ò ní yọwọ́ dọ́là lọ́rọ̀ gbogbo ẹni bá lówó dọ́là kò ní yọwọ́ ẹ lọ́rọ̀ mi àjíwá sí i kò ní yọwọ́ ẹ lọ́rọ̀ ẹ Àyìndé Musiliu wà á máa lówó ńláńlá wà á máa lówó ńláńlá wà á máa lówó ńláńlá Sulemọ̀nà Agẹjọ wà á máa lówó ńláńlá bábì ọmọ Bákàrè wà á máa lówó ńláńlá wà á máa lówó ńláńlá Jésì ọkọ̀ Bísọ́lá wà á máa lówó ńláńlá Cash wà á máa lówó ńláńlá Ẹ̀sì wà á máa lówó ńláńlá Kamaru wà á máa lówó ńláńlá èèyàn kan ní kí n kí Cash Ọ̀làláwàn olórí oko gbogbo wò ó. Ọmọ rẹ̀ l'Àyìndé, ọmọ rẹ̀ l'Àyìndé adé o.